ìpele yìí ó máa jẹ́ ìpele ẹlẹ́ẹ̀kẹrin nínú halqa wa tá à ń sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ kọ́lọ̀ kó ṣíjú àánú wa kó sì kún wa lọ́wọ́ lórí ẹ̀. a rí i pé a ti sọ fún wa wípé ìsọ nǹkan at-tahlil wat-tahrim ká sọ nǹkan dẹ̀tọ́ ká sọ nǹkan dèwọ̀ wa laysa li ahadin kò sí fẹ́nìkan an yaqula kó sọ bẹ́ẹ̀ aw yusarrihu bihadha tàbí kó làmẹ́lẹ̀ láti ọ̀dọ̀ ààrẹ bóyá níbi ìgbìyànjú ẹ̀ ní tó lè máa sọ ni pé inni akrahu èmi kórìíra eléyìí o inni uhibbu èmi farama kì í ṣe pé wàá máa sọ pé halal haram láti má lọ kọ́ṣì àwọn Yahudi tọ́lọ̀ gbẹ̀gùn lé lórí kẹ́niyẹn náà má wàá wọdún ìhun gẹ́gẹ́ bá a ṣe ń lọ ẹ rí i pé mo ti mú àyà kan wá tọ́lọ̀ sọ pé la taqulu lima tasifu alsinatukum nínú suratul Nahl ẹ má sọ ní tó jásí pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ní wí al-kadhiba tó sì jẹ́rọ́ ká pè ní jamhur tàbí ká pè ní kinní kan ká pè lọ́rọ̀ àfa kan rárá o tí nǹkan yẹn sì jẹ́rọ́ pé hadha halalun wa hadha haram tẹ́ẹ̀fì máa sọ nǹkan dẹ̀tọ́ tẹ́ẹ̀ máa fi sọ mí ìdíwọ̀ litaftaru ala Allahi al-kadhiba ní tìtorí pé ẹ fẹ́ parọ́ mọ́ lọ. Ọlọ́run ní innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba ṣòro àwọn tí wọ́n ń parọ́ mọ́ lọ́hùn la yuflihu wọn à lè jèrè àtàwọn tó ń parọ́ mọ́ nẹ́bí mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ pé ṣọ́ra fún tó lámàdájú bá nẹ́bí ló wí ṣùgbọ́n tó fi lè lámàdájú náà ní pé kọ́rọ̀ yẹn má yà pa Al-Qur'an. Ọlọ́run tó wá tẹ̀síwájú náà Qur'an tá a bá lọ sínú suratu Yunus aya 59 ó dàbí Qur'an 10 Ọlọ́run ní kúl ìran nẹ́bí sọ fún wọn pé Ọlọ́run bá sọ̀rọ̀ ní pé kúl sọ fún wọn pé ara'aytum ma anzala Allahu lakum min rizqin ṣe rí ma anzala Allah ara'aytum ṣe rí ẹ wo ma anzala Allahu lakum min rizqin ìntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún yín nínú jíjẹ àti mímu Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ o Ọlọ́run ní ànábì Ọlọ́run ní kúl sọ fún wọn wípé ara'aytum ṣe rí ma anzala Allahu lakum min rizqin ìntọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún yín nínú jíjẹ àti mímu waja'altum minhu haraman tẹ̀yin fúnra yín tẹ̀ wá máa ń sọ àwọn kan dẹ̀ tọ́ tẹ̀ ń sọ dé wọ̀ wa halalan tẹ̀ ń fúnra yín sọ àwọn kan dẹ̀ tọ́ Ọlọ́run ló ń sọ ẹjẹ́ àjọ gbọ́ àyà yìí dáadáa torí ẹlòmíì tó kórìíra yìí mí látara kó ń rí mi lára mudirul markaz torí ẹlòmíì náà ń sọ lẹ́nu pé ó ń gbèjà mudiru ni ṣé mudiru tọrọ sọ láti dájà ara wọn gbèrè ọjọ́ tí mudiru ti ń sọ̀rọ̀ evergreen ni ọ̀rọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ìsìn wọn ó gbélé kó yá máa ya ọ̀rọ̀ wọn á pè é ó wà fọ́sára ẹlòmíì ń kórìíra mi torí pé ó ń rí mi lọ́dọ̀ Labaika di Christ Jamiu Adigun akọlọmba mi lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ yìí wò sí lémi kú lọ́dọ̀ rẹ̀ mudirul markaz bàbá wa ní ti fún tẹ̀dọ̀ wallahi tó bá já sí pé àwọn gan ni wọ́n bí wa àwọn àlejò bí ju bí wọ́n ti ń ṣe nìlọ kọ́lọ̀ ń járí wọn pẹ́ kẹ́mi wọ́n sì gùn kálàfíà túbọ̀ pọ̀ fún wọn. náà Ọlọ́run ní
ìrà Ànábì sọ fún wọn pé ara'aytum shayri ma anzala Allahu lakum min rizqin àwọn tọ́lọ́wọ́n bá dá fún yín nínú jíjẹ mímu faja'altum minhu haraman wa halalan tẹ́ wá ń sọ nínú wọn di èèwọ̀ tẹ́ ń sọ nínú wọn di ẹ̀tọ́ fúnra yín látàwọn ara yín. Kúl Ọlọ́run tún ní bá mi sọ fún wọn pé ṣèlú kúl yẹn ń di méjì. Wọ́n lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń ká ọba tó ní ọ̀rọ̀ lára bí Allahu adhina lakum ama ala Allahi taftarun Allahu adhina lakum ṣọlọ́wọ́n ọba mi ló fún yín níyàn dá ẹ̀yin àfáà ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye kódà ó bá jẹ́ pòfẹ́sọ̀ ó bá jẹ́ dókítọ̀ ó bá ṣe nǹkan kan ìyóhun tó bá lè jẹ́ àlọ́lọ́wọ́n bá ń béèrè ó ní ká Nábì sọ fáwọn tí wọ́n rò pé ìmọ̀ parí sọ́dọ̀ àwọn ìjọ náà pé ara'aytum ma anzala Allahu lakum min rizqin ṣe ráwọn nǹkan tó lọ ń dá fún yín ní jíjẹ ní mímu Ọlọ́run á máa lo anzala torí wípé dídá náà ní anzala níbòmíì torí pé ọ̀pọ̀ ń tà ń jẹ tá a mú ni Ọlọ́run ti ní wa fi sama'i rizqukum wa ma tu'adun sánmẹ̀ ní tẹ̀ ń jẹ àti tẹ̀ ń mu ló ti ń wà torí pé òjò ní ó rọ̀ sílẹ̀ ẹlẹ̀ nílẹ̀ ó fi dà láàyè ní gbogbo nǹkan tó wà ní ọmọ ẹjì ẹ̀yin wa anzala lakumul hadida ó dá irin fún yín nítorí pé irin ò bọ́ láti sánmà ó lo anzala sísọ̀kalẹ̀ ó lò ó fún dídá ibi tó Ọlọ́run ọba mi pọ̀ sínú ọ̀rọ̀ nù tó wàá máa fi gbogbo ẹ̀ náà tó anzala bàlágà nìyẹn lọ́dọ̀ àwọn àfọ ní bàlágà ọlọ́ni ṣẹ́ẹ́rì ma anzala Allahu min rizqin ìntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ lakum min rizqin fún yín ní jíjẹ ní mímu faja'altum minhu haraman wa halala tẹ wá ń fúnra yín sọnù wọn di haram tẹ ń fúnra yín sọnù wọn di halal kúl bá mi sọ fún wọn pé o Allahu adina lakum ṣọlọ́n ló fún yín níyàn dábẹ́ ama ala Allahi taftarun tàbí Ọlọ́run lẹ́ ń parọ́ mọ́ ama ala Allahi taftarun ṣọlọ́run ọba mi lẹ́ ń parọ́ mọ́ tọ́lọ́ndẹ́ni innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun àwọn tí wọ́n bá parọ́ mọ́ Ọlọ́run lágbàdájú la yuflihun wọn ní jèrè lófin ní ẹ má sọ ìdílé pé ẹ̀yin lẹ wí ẹ̀yin lẹ rò ó al-kadhiba ẹ sì máa pé ẹ fẹ́ fi parọ́ láti fi pé àwọn èèyàn sẹ́sìn tàbí láti fi ṣe targhib ẹ fẹ́ ṣe wọ́n lójú kòkòrò tarhib ẹ fẹ́ dẹ́rù bà wọ́n ojú kòkòrò kan lè ṣe nǹkan yìí tarhib ẹ dẹ́rù bà wọ́n kan lè sá fún nǹkan yìí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ wípé ẹ má sọ ọ pé halal lélẹyìí haramu lélẹyìí òfin òsì lọ́dọ̀ yìí litaftaru ala Allahi al-kadhiba torí pé ẹ fẹ́ parọ́ mọ́ Ọlọ́run àní innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun àwọn tó máa ń parọ́ mọ́ Ọlọ́run Ọlọ́run níwọ̀n ní jèrè èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ẹlòmíràn Al-Mubarak sọ yóò wá fi kọ́ lọ́n sọ̀rọ̀ lẹ̀ náà ó rí báyà kúrò ní mọ̀ ń kóòtù Ọlọ́run wa ń sọ ní Yunus yẹn 59 yìí pé sọ fún wọn kúl sọ fún wọn ara'aytum ma anzala Allahu lakum min rizqin ṣe ráwọn ń tọ́lọ̀ ń sọ̀ka ní jíjẹ ní mímu tó dání faja'altum minhu haraman wa halala tẹ wá ń fúnra yín sọ àwọn ẹ̀mí inú wọn di haram tẹ ń sọ mí di halal kúl tún bá mi sọ pé bí wọ́n léèrè Allahu adhina lakum am ala Allahi taftarun ṣọlọ́run ló fún yín níyẹn ń da bẹ́ẹ̀ tàbọ́ lọ́hùn mi lẹ̀ ń parọ́ mọ́ ìyẹn ló fi rí pé àyà kan bẹ nínú Suratu Shura níbi Ọlọ́run tó ń sọ̀rọ̀ fún Ànábì wí tó ń sọ̀rọ̀ wípé mo fẹ́ rántí àyà yẹn ṣàǹjẹ́ kó yé wa wípé shara'u lahum mina ad-dini ma lam ya'zan bihi Allah am lahum shuraka ṣé àwọn onímọ̀ yìí tàbáwá tá à ń kẹ́kọ̀ọ́ yìí tàbáwá tá a wà nú ayé yìí lahum shuraka tàbá tiẹ̀ láwọn èèyàn kan tí wọ́n pàtàkì títí tá a lè fi wọ́n wé Ọlọ́hun. shara'u lahum min ad-din táwọn náà wàá sọ fáwọn làbọ̀ ń ṣàríà táwọn náà ń ṣòfin sínú ẹ̀sìn ma lam ya'zan bihi Allah léyìn lófin tọ́lọ́wọ́n ọba mi ò ṣe tọ́lọ́wọ́n ò sì fẹ́ nìkan níyẹn dá ó ṣòfin tí wọ́n fi ní gẹ́gẹ́ bí táwọn àfọwọ́nṣàríà sọ rárá o táwọn àfọwọ́nṣàríà bá sọ tó takò Al-Qur'ani àdàlù mọ́lẹ́yà ni
ọlọ́ni Allahu adina lakum ṣọlọ́n ló fún yín láṣẹ rẹ̀ ni am ala Allahi taftarun tàbí ọlọ́run lẹ̀ ń parọ́ mọ́. Kódà ààrẹ ni tó rọ àdíìsì 10-20,000 tí wọ́n sì gbà pé ó rọ nínú àwọn tó ń kọjá lọ tó ń sọ wípé ma kadhabna alayhi àwọn ọ̀parọ́ mà nẹ́bí innama kadhabna lahu à ń bá nẹ́bí parọ́ fáwọn èèyàn ni kọ́lọ̀ ń kó làwọn bẹ̀. àwọn ọ̀rọ̀ yìí á rí wípé min manahijil yahudiyya manhaj àwọn yahudi ni kì í ṣe manhajul islam táwọn ní ala fahmi manhaj salaf salih àìmọye àwọn fáàmù àwọn al-yahudi yàtì salafiyya làkó sínú ìsìlámù tá a ń lò tá a ń pè mí ní manhaj salaf as-salih láwọn tọ́lọ̀ ti bínú sí nínú àwọn yahudi yẹn tó gbé àwọn aqaidun wa shara'un wa manahij wọn gbé wá sínú ìsìlámù fún wa a sì gbà tọ́lọ̀ ní lan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum la in ittaba'ta ahwa'ahum má tẹ̀lé wọn wọn àtẹ̀lé. Kódà ọlọ́run jẹ́ kó yé wa pé yahudi ò ní gbà fún wa nẹ́bí alukurani kan sọ bẹ́ẹ̀ ọlọ́ni wàláyé náà àtẹ́yìntà kulla ayatin tó bá fún wọn ní gbogbo àmì ayé máa ń bi tábà kí wọn ní tẹ̀lé bí tó bá kọjú sí bí yóò ṣe jẹ́nu ìṣesí àwọn yahudi ni ló fi jásí pé lọ́lọ́run fi ń sọ̀rọ̀ wọn àwọn ni wọ́n máa ń sọ nǹkan déwọ̀ ni wọ́n máa ń sọ dẹ̀tọ̀ wà lọ wúrú ẹ̀tọ́ lọ́n sọ fún anal Qur'an suratul an'am aya 139 al-an'am Quran 5 ilé yìí ni tọ́lọ̀ bá ní kí n bọ́ sójú ọ̀nà ọlọ́run sọ ń bẹ̀ wípé wa qalu àwọn yahudi ni wọ́n máa ń wùwà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ma fi butuni hadhihi al-an'am ṣe ra àwọn tó wà nínú àwọn ẹran yìí o ntí ń bẹ nínú àwọn ẹran wa yìí o khalisatan li dhukurina àwọn ọkùnrin wa nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ àti máa jẹ wa muharramun ala azwajina èèwọ̀ ni fáwọn ìyàwó wa. ẹni tó bá kàn ń pè kíní kan léèwọ̀ tọ́lọ́hun ò pé léèwọ̀ sarihan ẹni yẹn àkídà yahudi ló ń lò kì í ṣe àkídà islam. wọ́n máa sọ yí pé eléyìí wọ́n máa sọ qalu ma fi butuni hadhihi al-an'am ṣòro àwọn nǹkan tó wà nínú àwọn ẹran yìí khalisatan li dhukurina àwọn ọkùnrin wa nìkan ló jẹ́ halali fún wa muharramun ala azwajina haramu ni fáwọn ìyàwó wa wa in yakun baytatan àmọ́ tó bá jásí pé òkú ń bété ní ògbọ́ ó ní fahum fi shuraka a máa jásí pé àwọn méjèèjì bákan náà ni wọ́n rí ń bẹ́ẹ̀ wọ́n lè jọ jẹ́ la ilaha illallah ọlọ́ni sayajzihim wọ́n bọ̀ wá jẹ ìyá wasfa'u tí wọ́n fẹnu ara wọn wíwù láti fúnra wọn sọ pé kíní kan haram kíní kan halal fẹ́nìkan haram fẹ́nìkan yẹ bọ́lọ̀ ń ṣe sọ́lọ́ pé la taqulu lima tasifu alsinatukumul kadhiba ẹ bá máa sọ yẹ pé àwọn yín ló wí láti fi parọ́ fáyé pé eléyìí halal eléyìí haram litaftaru ala Allahi al-kadhiba láti fi parọ́ mọ́ Ọlọ́hun innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun àwọn tó bá ń parọ́ mọ́ Ọlọ́hun wọn ní jèrè Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an. àwọn náà wá ń ṣerú ẹ̀ Ọlọ́run wá ń pè wá sákèésí nínú àyà yìí wípé wa qalu ìṣesí àwọn yahudi ni ká máa sọ wípé ma fi butuni hadhihi al-an'am ṣẹ́rí tó wà nínú okùn àwọn ẹran yìí o khalisatan li azwajina aw li dhukurina àwọn ọkùnrin wa nìkan ní halali fún wa muharramun ala azwajina ìwọ ni fáwọn ìyàwó wa àmọ́ wa in yakun maytatun àmọ́ tó bá yẹ pé òkú ń bété tó bá yẹ pé nǹkan tó kú fún rẹ̀ tó ń fún rẹ̀ ló kú fáwọn fi shuraka wọ́n jọ jẹ́ pọ̀pọ̀ ní wọn à níyàtọ̀ mẹ́ ọlọ́ni sayajzihim wasfahum sayajzihim wasfahum ṣẹ́rí tí wọ́n sọ yẹn ọlọ́ni wọ́n jí yẹ torí pé innahu hakimun alim ọlọ́run nìkan lolùdájọ́ tó sì nímọ̀
ẹnìkan ò lè dájọ́ lọ́lọ́run lọ́wọ́ la yushriki fi hukmihi ahada ẹ má fẹ́ nìkan kan kẹgbẹ́ Ọlọ́run níbi ẹjọ́ dídá kódà èyí ò gbọ́dọ̀ fà nábì kẹgbẹ́ Ọlọ́run torí pé ṣírìkì lànà fi la tanziluni fawqa manzilati ẹ má gbé mi ga kọjá àpò mi tọ́lọ́wọ́n bá mi fi mí sí kọ́lọ́n kó ṣàánú fún wa kó sì ràn wá lọ́wọ́. Ọlọ́run tó wá sọ́nù al-Qur'ani bákan náà Suratul An'am aya 139 ó ní qad khasira alladhina qatalu awladahum safa'an bighayri ilmin wa harramu ma razaqahumullah iftira'an 'ala Allah qad dallu wa ma kanu muhtadin. Insha Allah a máa tẹ̀síwájú lórí àyà yẹn nínú ìpele ẹlẹ́ẹ̀karùn-ún kọ́lọ̀ kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa kó gbọ́rọ̀ àyẹ̀sọ̀. níta bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ̀ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm